A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadè àìjẹran-idán. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu gbígba ẹgbẹ̀rún kan aṣọ́gbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ó darí àkànṣe ẹ̀ka iléeṣẹ́ aláàbò pẹ̀lú ohun èlò ìgbàlódé tó pójú owó láti fi ṣe àlékún ìgbìyànjú àti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti iléèwé mẹ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire ìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù, wọ́n ní àwọn aṣojú ìjọba alágbára ti fi àṣẹ ààrẹ jíṣẹ́ nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ìlú Ìsìlẹ̀ àti Yàwótà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026. Bákan náà ni àwọn aṣojú wọ̀nyí fi tó àwọn adarí ìlú létí wípé ìbéèrè wọn àti dá ibi ìpàgọ́ ológun sílẹ̀ lágbègbè ti dé etí ìgbọ́ ààrẹ fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù. Olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ni ó darí ikọ̀ aṣojú ààrẹ níbi tí a ti rí National Security Adviser Nuhu Ribadu, ọ̀gá ọlọ́pàá yányán Túnjí Dìísù, ọ̀gá ológun agbèfọ́ba Christopher Musa àti amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Sunday Dare. Nígbà tí ó ń bá ará ìlú sọ̀rọ̀, Gbàjàbíàmílà ní ìpinnu ààrẹ àti darí àwọn alágbára adarí ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè wá sí ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ṣe àpẹẹrẹ àfojúsùn rẹ̀ àti ṣe àmójútó gbogbo ohun tí ó bá gbà láti rí i wípé wọ́n rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùn lé ìyanṣẹ́lódì aláìlópin bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ 1 oṣù kẹfà ọdún 2026. Alága NUT ní ìpínlẹ̀ Hasan Fatai pa àṣẹ yìí nínú àtẹ̀jáde bí ó ti ní ìyanṣẹ́lódì yìí ní láti fi tako bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ṣe ń tẹ̀síwájú àti máa gbé nínú ìgbèkùn àwọn ajínigbé nítorí èyí ń dá ìfòyà àti ìpòrúru ọkàn sílẹ̀ láàárín àwọn olùkọ́ tí kò fún àwọn òbí láǹfààní àti rán ọmọ lọ iléèwé mọ́. NUT ní àwọn fẹ́ fi èyí pe àkíyèsí ìjọba sí ìgbésẹ̀ kíákíá láti gba àwọn wọ̀nyí kalẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Ẹgbẹ́ yìí ké sí gbogbo olùkọ́ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pátápátá pẹ̀lú àṣẹ yìí kí wọ́n sì jẹ́ olùpamọ́ òfin, kí wọ́n pa ara wọn mọ́ sílé fún gbogbo àkókò tí ìyanṣẹ́lódì á fi wáyé bí wọ́n ti ń lo ìgbésẹ̀ yìí fi pe àkíyèsí ìjọba àti àjọ ẹ̀ṣọ́ aláàbò sí ìgbésẹ̀ oníkíákíá lórí ìgbìyànjú àti dóòlà àwọn akẹgbẹ́ wọn tí ó wà ní ìgbèkùn àwọn ajínigbé. Owó ohun èlò ìdáná afẹ́fẹ́ gáàsì ṣì ń tẹ̀síwájú àti máa lọ sókè jákèjádò orílẹ̀-èdè pẹ̀lú wípé wọ́n ti ṣe àlékún ìpèsè rẹ̀ lórílẹ̀-èdè. Àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ alámòjútó ṣe àfihàn wípé afẹ́fẹ́ gáàsì tí wọ́n ń pèsè lórílẹ̀-èdè ni wọ́n ń rí lò jùlọ tí ó fi ṣe àdínkù ìgbáralé epo tí wọ́n kó wọlé láti òkè òkun. Ṣùgbọ́n àlékún ìpèsè nílùú kò ṣe àdínkù iye owó rẹ̀ lọ́jà tí ó mú owó kìlógíráàmù kan lé ní $2,000. Nínú oṣù kẹta ọdún 2025, iye afẹ́fẹ́ gáàsì tí wọ́n kó wọlé lójúmọ́ já wálẹ̀ sí 200 tons yàtọ̀ sí 1,500 tons tí wọ́n kó wọlé lójúmọ́ nínú oṣù kọkànlá ọdún kan náà. Ìwádìí ṣe àfihàn wípé kìlógíráàmù afẹ́fẹ́ gáàsì ìdáná tí wọ́n ń tà ní $1,000 ní oṣù díẹ̀ sẹ́yìn ti lé ní $2,000. Àwọn alágbàtà lọ ìṣẹ̀lẹ̀ yìí mọ́ ọ̀wọ́ngógó ní àwọn apá ibì kan. Bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ NMDPRA ṣe àfihàn wípé àwọn iṣẹ́ àkànṣe ńlá lórí àlékún ìpèsè afẹ́fẹ́ gáàsì ìdáná jákèjádò orílẹ̀-èdè ṣì ti fẹ́ẹ̀ wá sópin. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ikeoye Owutugu ti darí ikọ̀ ológun, ọlọ́pàá àti àjọ Agunechemba lọ ìlú Ndukweni ní ìjọba ìbílẹ̀ Orumba níbi àwọn agbébọn ti ṣekú pa ọlọ́pàá 2 àti aráàlú 2. Èyí wáyé lẹ́yìn ìkọlù alágbára alẹ́ ọjọ́ Àìkú ní ojúnà Amansia sí Ndiera Ndukweni Awa níbi tí àwọn agbébọn ti gbìnàyá sí ọkọ̀ akọ́wọ́rìn olórí òṣìṣẹ́ sí gómìnà
gómìnà Chukwuma Soludo, olóyè Ben Nwankwo. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n kú wọ̀nyí ni wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn pẹ̀lú olórí òṣìṣẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Níbi àbẹ̀wò láti lọ fi ojú ganni ìṣẹ̀lẹ̀ ni kọmíṣánná ti fi dá àwọn olùgbé lójú wípé ìwádìí ti bẹ̀rẹ̀. Òrútùgù pàṣẹ kí wọ́n lépa àwọn agbébọn pẹ̀lú àkànṣe ẹ̀rọ ìgbàlódé láti fi tọpinpin wọn. Àjọ elétò ìdìbò INEC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ tí ó ní àǹfààní sí Continuous Voter Registration (CVR) database ti wà lẹ́nu ìwádìí lórí ẹ̀sùn bí wọ́n ṣe ṣe alamí voter record tí ó jẹ́ ti òṣèré ilẹ̀ Nàìjíríà àti olùdíje Emeka Ike níbi ètò ìdìbò abẹ́lé tí ó wáyé ní ìlú Àbújá. INEC fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde láti ọwọ́ alága ìgbìmọ̀ fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Kudu Haruna lẹ́yìn ẹ̀sùn lórí wípé wọ́n tọwọ́ bọ dátábèsì tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti iléeṣẹ́ ìròyìn. Gẹ́gẹ́ bí àlàyé àjọ elétò ìdìbò, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà ti ń bá wọn ṣe ìwádìí lórí ẹ̀sùn ìtàpá sí àṣẹ. INEC ṣàlàyé wípé ìwádìí àwọn ṣe àfihàn wípé kò sí ará ìta tí ó tọwọ́ bọ ìmọ̀ ẹ̀rọ. Òṣìṣẹ́ tí ó mọ̀ nípa rẹ̀ ni ó ṣọṣẹ́ tí ó fi yọ̀ǹda àkọọ́lẹ̀ wọn láì gba àṣẹ láti iléeṣẹ́. Ìwádìí sì ti ń lọ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ka tó ń ṣàmójútó ìmọ̀ ẹ̀rọ bí wọ́n ti ń fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ DSS lórí ìwádìí wọn. Wọ́n fi kún un wípé ẹyọ vótà kan ni wọ́n tọwọ́ bọ̀ lójú. Àwọn ìyókù tí ó lé ní 90 mílíọ̀nù wà ní ìpamọ́. Wọ́n wá sọ àsọdájú wípé àwọn á ṣe àtìlẹ́yìn fún agbófinró láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n sì fi ojú ẹni ajé ìwà ìbàjẹ́ bá símọ́ lórí jófin. Ará ìlú ti dáná yá sábẹ́ ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ lórí ìbéèrè fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní kíákíá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Borno. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ni wọ́n jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí ó lé lógójì gbé ní Baptist Nursery and Primary School Yawota, Community Grammar School Esiele àti LA Primary School Ògbómọ̀ṣọ́ títí kan ará ìlú. Ọjọ́ yìí kan náà ni wọ́n jí akẹ́kọ̀ọ́ 42 gbé láti Musa Ward ní ìjọba ìbílẹ̀ Askira Uba ìpínlẹ̀ Borno. Ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí dá awuyewuye sílẹ̀ tí ó yọrí sí ìfẹ̀hónúhàn láti ọ̀dọ̀ ẹgbẹ́ olùkọ́, ẹgbẹ́ òṣìṣẹ́, civil society àti ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ NANS láti ìpínlẹ̀ Èkó, Ọ̀yọ́, Ògùn, Kaduna, Plateau àti àwọn ìpínlẹ̀ mìíràn. Ní àwọn olùkọ́, píríńsípà àti CSOs ti kán sí ojú pópó fún ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ láti fi ké sí ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ fún ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé ní kíákíá. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé ti ṣe ẹ̀sùn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó wà nídìí bí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé láti fi dójú ti Ààrẹ Bọ́lá Tinubu. Fáyòsé ṣe ẹ̀sùn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò níbi tí ó ti bi wọ́n ìhà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ sí ìṣẹ̀lẹ̀ tí ó fi ní ó ṣeéṣe kí ó lọ́wọ́ kan òṣèlú nínú. Èyí ni gómìnà àná fi fèsì sí ìṣẹ̀lẹ̀ bí ó ti ṣe àríyànjiyàn wípé ìjọba ìpínlẹ̀ ní ojúṣe sí ìṣẹ̀lẹ̀ láàrin ìpínlẹ̀ kí wọ́n má tètè dojú sọ ìjọba àpapọ̀. Fáyòsé ní gómìnà Ṣèyí Mákindé kọ̀ láti fèsì ní kíákíá sí ìṣẹ̀lẹ̀ bí ó ti ní ètò òṣèlú jẹ́ lógún ju rògbòdìyàn ìpínlẹ̀ rẹ̀ lọ. Fáyòsé ní ọ̀rọ̀ òun lè má jẹ́ òtítọ́ ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé ìgbà mìíràn a máa lọ́wọ́ kan ìkà nínú nítorí láàrin ìṣẹ̀lẹ̀ yìí ni gómìnà gba ìyànsípò nomination àti fún olùdíje rẹ̀ kò gbé ìgbésẹ̀ kankan. Lẹ́yìn nomination ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀. Adàlúrú 4 tí wọ́n fi ojú wọn ba ilé-ẹjọ́ lórí ìkọlù ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 sí ìjọ Àgùdà St. Francis ìlú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo ni wọ́n ti dá ẹjọ́ ikú fún. Ìdájọ́ yìí wáyé láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tí adájọ́ Emeka Nwite gbé kalẹ̀ ní Ọjọ́rú. Olùjọ́sìn 43 ni wọ́n ṣekú pa níbi ìkọlù. Àwọn ẹlẹ́wọ̀n 4 tí wọ́n ní kí wọ́n yẹgi fún ni Abdulhalim Idris, Jamiu Adma
Abdulmalik Alkazeem Idris Abdulmalik Omeiza. ẹnì karùn-ún Momo Otuo Abubakar, ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta ni adájọ́ yọ̀ǹda kí ó máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Adájọ́ Emeka wá kéde wípé àwọn adàlúrú mẹ́rẹ̀ẹ̀rin jẹ̀bi lórí gbogbo ẹ̀sùn oníkókó mẹ́sàn-án tí wọ́n fi kàn wọ́n, bí ó ti ní kí wọ́n so wọ́n rọ̀ títí ẹ̀mí yóò fi jábọ́ ní ara wọn. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé ti ní àlàáfíà àti ìdàgbàsókè jọ ní ìbáṣepọ̀ tó walẹ̀ jìn nítorí láìsí èyí ìdàgbàsókè á ṣòro, kò lè sí ìdájọ́ òdodo, bẹ́ẹ̀ ni ìrètí ọjọ́ ọ̀la ìran tó ń bọ̀ yóò jẹ́ àlá lásán tí kò lè wá sí ìmúṣẹ. Aláàfin sọ èyí nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí Ọlọ́tà ti ìlú Ọ̀tà, Ọba Adéyẹmọ Abdulkadir Ọbalanlẹ́gẹ́ Ẹkùn Kejì, Àrólé Ìgànmọ́dẹ. Ọbalanlẹ́gẹ́ ni ọba kẹrìnlá ìlú Ọ̀tà Àwórì ní ìpínlẹ̀ Ògùn. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin Bọ̀dé Dúrójayé yọ̀ǹda ni Aláàfin ti ní àyàfi bí àwọn ọba ilẹ̀ Yorùbá bá ní ìrẹ́pọ̀ tí wọ́n fi ààyè gba ìṣọ̀kan láàrin ara wọn ni ìlọsíwájú àti ìdàgbàsókè fi lè jẹ́ ìrètí. Aláàfin ṣàlàyé wípé ìdàgbàsókè tó lápẹẹrẹ kankan ò lè wà ní agbègbè tí ó kún fún ẹ̀ta inú, ìkórìíra àti ìjẹnilẹ́sẹ̀ tí ó lè ṣeé ṣe nípasẹ̀ ìfaradà. A gbọ́dọ̀ ní gbogbo ìgbà jẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan jẹ wá lógún, èyí yóò mú ìdàgbàsókè wá. Ọba Ọ̀wádé ṣe àpèjúwe àwọn ọba ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí odi láàrin àlàáfíà àti ààbò orílẹ̀-èdè. Abẹ̀ṣẹ́kù-bí-òjò Anthony Joshua ti sọ gbangba wípé òun kò kábàámọ̀ lórí ọgbẹ́ tí ó dá sí Jake Paul lára níbi ìdíje oṣù kejìlá ọdún 2025. Ọmọ Nàìjíríà tí wọ́n bí sí ilẹ̀ Bírítíkò yìí ni wọ́n béèrè nípa ìfẹ̀yìntì Paul ní ọwọ́ rẹ̀ tí ó fi dáhùn pẹ̀lú àsọdájú wípé iṣẹ́ tí wọ́n fi rán òun jábọ̀. Joshua fi ẹ̀ṣẹ́ yẹ páàrí Paul ní ọ̀nà méjì ní Miami tí ó fi sọ Abẹ̀ṣẹ́kù-bí-òjò di aláàbọ̀ ara. Láti ìgbà náà ni Paul ti mọ egbò. Àìpẹ́ yìí ni ó jẹ́wọ́ fún akọ̀ròyìn wípé ó ṣeé ṣe kí iṣẹ́ òun ti wá sópin. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.